Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ọmọ aládé, ọmọ káàárọ̀ oòjíire ní gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní láti máa wo fídíò yìí. Mo gbà á ládùúrà pé àánú Ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀, àmín àṣẹ. Àkíyèsí kan ni mo fẹ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá sí o. Mo fẹ́ ká rántí àtúbọ̀tán wa, ká rántí pé ìjọ́ kan ń bẹ tínú dìnà lẹ́yìn àṣùṣù jẹ́ o, tá a pàjúdé tá a kì ayé kó dìgbà ò ṣe. Gbogbo kàkà dúdú ń tà ń lé láyé wa á fi ilẹ̀ níjọ́ kan náà. Ẹ̀yin Yorùbá, ẹ má jẹ́ ká ṣàsùnpìyè, ẹ jẹ́ ká máa lákìyèsí, ká sì máa nífòyà dáadáa. Ọ̀rọ̀ òṣèlú ló tún ti ń délẹ̀ bọ̀ yìí o. Gbogbo wa tún ti ń sáré ìgbé Jagaban Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu la tún ké káàkiri. Àǹfààní kí ni Bọ́lá Ahmed Tinubu ṣe fún gbogbo ìran àwọn ọmọ Yorùbá? Oore kí ló ṣe fún wa tó fi wá jẹ́ pé ìgbé Bọ́lá Ahmed Tinubu aṣíwájú ló kàn ló wá gbòde kan? Gbogbo wa mọ̀ tí fẹ́ mọ̀ ṣe àsùnpìyè. A ti gbàgbé olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba Dámì tó ń jà nítorí tèmi, tó ń jà nítorí tiẹ̀, tó ń jà nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa, tó ń jà nítorí pé ká lè bá a bọ́ lóko ẹrú, tó wà láhàámọ́ nílùú Kútọ̀nù nílẹ̀ Bẹ̀nẹ̀ olómìnira. Ìgbésẹ̀ wo la gbé fún òmìnira olóyè Sunday Adéníyì Adéyẹmọ? Ipa wo la kó? Kí ni tá a tiẹ̀ ṣe? Mélòó la ti bẹ ìyàwó, ìyá, ọmọ àti gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ̀ wò? Ìgbésẹ̀ wo la ti gbé pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ kún ó lè bá a fi sílẹ̀? Ẹ má jẹ́ á gbàgbé pé ìyà ẹ̀ṣẹ̀, ìyà tí ò mọwọ́ tí ò mẹsẹ̀, òun ni olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ń jẹ níbi tó wà. Ó fìyàwó lẹ̀, ó fọmọ lẹ̀, ó fìyà tó bí sáyé lẹ̀, ó wá wà láhàámọ́ nítorí ọjọ́ ọ̀la èmi àti ẹ kó lè bá a dáa fún ìran wa, ká lè bá a bọ́ lóko ẹrú. Àwa gbàgbé ẹ̀ síbẹ̀. Ìgbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn tó jẹ́ pé torí àǹfààní tiwọn nìkan wọ́n sì ń dojú ìgbésí ayé mi àti ẹ bolẹ̀ torí tàwọn ọmọ tàwọn mẹ̀lẹ́bí wọn. Mélòó ni Bọ́lá Ahmed Tinubu yín ti lọ sílùú Ìgbòho láti lọ ṣàbẹ̀wò sí ìyá Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà? Àwítán akíndánidání oníyẹ̀yẹ́ rẹ̀